Naam, ẹ káàbọ̀ padà. Lónìí inshallah ta'ala, ohun tá máa ṣàgbéyẹ̀wò rẹ̀ ni dhamā'iru nasbi. Àwọn arọ́pò ọ̀rọ̀ orúkọ tí máa ń wà láàyè ẹ̀wọ̀ násíbù. Ṣẹ́rá àwọn ilé wa pín sí ìpínpín méjì. Ìpín alákọ̀ọ́kọ́ ń bẹ ní al-munfasila. Ìpín ẹlẹ́ẹ̀kejì ní al-muttasila. Al-munfasila ni àwọn ilé tí wọ́n lè dá dúró fúnra wọn. Al-muttasila ni àwọn ilé tó yẹ pé wọ́n lè dá dúró fúnra wọn bí kò ṣe pé wọ́n so papọ̀ mọ́ ọ̀rọ̀ nínú gbólóhùn. Fal-muttasila wá ra àwọn ilé tí wọ́n lè dá dúró fúnra wọn yìí. Hiya ma ya'ti. Àwọn náà ni àwọn tí ń bọ̀ wáyé. Iyyahu, iyyahuma, iyyahum, iyyaha, iyyahuma, iyyahunna, iyyaka, iyyakuma, iyyakum, iyyaki, iyyakuma, iyyakunna, iyyaya, iyyana. Wa amma al-muttasila ra àwọn ilé tí wọ́n lè dá dúró fúnra wọn tó ṣe pé wọ́n so papọ̀ mọ́ nǹkan nínú gbólóhùn ni. Fahiya al-atiya. Àwọn náà ni àwọn ilé tí ń bọ̀ wáyé. Hu, huma, hum, ha, huma, hunna, ka, kuma, kum, ki, kuma, kunna, ya, na. Ẹ jẹ́ wo bá ṣe ń lo ìkọ̀ọ̀kan nínú àwọn dhamā'iru yẹn. Istiqdāmu dhamā'iri nasbi. Bí a ṣe ń lo àwọn arọ́pò ọ̀rọ̀ orúkọ tí máa wà láàyè ẹ̀wọ̀ nasbu. À ń lo iyyahu àti hu lil-ghā'ib fún ọkùnrin kan tí ò sí níbí báyìí. À ń lo iyyahuma àti huma lil-ghā'ibayni fún àwọn ọkùnrin méjì tí wọ́n sí níbí. À ń lo iyyahum àti hum lil-ghā'ibīna fún àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sí níbí. À ń lo iyyaha àti ha lil-ghā'ibati fún obìnrin kan tí ò sí níbí báyìí. À ń lo iyyahuma àti huma lil-ghā'ibatayni fún àwọn obìnrin méjì tí wọ́n sí níbí báyìí. À ń lo iyyahunna àti hunna lil-ghā'ibat fún àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sí níbí báyìí. À ń lo iyyaka àti ka lil-mukhātab fún ọkùnrin kan tá a dájú kọ. À ń lo iyyakuma àti kuma lil-mukhātabayni fún àwọn ọkùnrin méjì tá a dájú ọ̀rọ̀ kọ. À ń lo iyyakum àti kum lil-mukhātabīna fún àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí a dájú ọ̀rọ̀ kọ. À ń lo iyyaki àti ki lil-mukhātabati fún obìnrin kan tí a dájú ọ̀rọ̀ kọ. À ń lo iyyakuma àti kuma lil-mukhātabatayni fún àwọn obìnrin méjì tá a dájú ọ̀rọ̀ kọ. À ń lo iyyakunna àti kunna lil-mukhātabat fún àwọn obìnrin tí wọ́n pọ̀ tá a dájú ọ̀rọ̀ kọ. À ń lo iyyaya àti iya lil-mutakallim fún èmi tí mò ń sọ̀rọ̀. A sì ń lo iyyana àti na lil-mutakallimina fún àwa tá a pọ̀ tá a ń sọ̀rọ̀. Tọ́, ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́ lábala dhamā'iru nasb, àwọn arọ́pò orúkọ tí máa ń wà láàyè ẹ̀wọ̀ násíbù. A ní rí jù báyìí lọ fún ti òní. Mo lérò pé ẹ rí nǹkan ẹyọ̀kan tàbí méjì dìmú níbi nǹkan tí a kọ́ lónìí. Tó bá tún di ní èyí tí ń bọ̀ ní ẹ tún jẹ́ àpàdé lórí àkọ́tún ètò ẹ̀kọ́ èdè Lárúbáwá. Tèmi ti yín tòótọ́, Abu Balkis ló ń kí yín. Assalamu alaikum. Ẹ máa yáṣẹ́.